A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn agbébọn ti ṣe àlékún ìkọlù káàkiri àwọn apá ibìkan ní ẹkùn àríwá Nàìjíríà lẹ́yìn ìkọlù alágbára ojú òfurufú tí ilẹ̀ United States ṣe tako ẹgbẹ́ Islamic State ní ìpínlẹ̀ Sokoto. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kò dín ní ènìyàn 47 tí wọ́n ti ṣekú pa bí wọ́n ti jí àwọn 35 gbé láàrin ọjọ́ Kérésì ọjọ́ 25 oṣù Kejìlá ọdún 2025 sí àná ọjọ́ kejì oṣù Kínní ọdún 2026. Lára àwọn ìkọlù wọ̀nyí wáyé ní àwọn ìlú ní ìpínlẹ̀ Adamawa, Zamfara, Kwara, Plateau, Nasarawa, Yobe àti Kano láti ọwọ́ àwọn adàlúrú ISWAP àti Boko Haram. Kérésì tí ó kọjá ní ààrẹ Donald Trump ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Truth Social wípé ikọ̀ ológun US ṣe ìkọlù alágbára tako adàlúrú Islamic State ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà bí ó ti jẹ́jẹ́ àti tẹ̀síwájú bí àwọn wọ̀nyí yóò bá dẹ́kun ìṣekúpa Kìrìsìtẹ́nì. Lẹ́yìn èyí ni iléeṣẹ́ ológun agbófinró ní ìwádìí àwọn ṣe àwárí àwọn adàlúrú ní agbègbè bí wọ́n ti ń tẹ̀síwájú pẹ̀lú ìwádìí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch. Ìjà ọjọ́ pípẹ́ àárín mínísítà ìlú Àbújá Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tún ti ń rú gẹ́gẹ́ sókè lánàá bí Wike ṣe bu ẹnu àtẹ́ lu ọmọ rẹ̀ nídìí òṣèlú látàrí wípé ó fi wé ajá tó ń gbó níbi àbẹ̀wò láti fi ìmoore hàn sí àwọn ará ìjọba ìbílẹ̀ Ọ̀gbà Ẹgbẹ́mà Ndoni ní ìpínlẹ̀ Rivers ní Wike ti ké sí Fubara kí ó ṣe àfihàn ìlérí rẹ̀ níbi ìpàdé àlàáfíà pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Níbi ó ti ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní Wike tí ó kábàámọ̀ lórí ìgbìyànjú rẹ̀ fún Fubara láti di gómìnà ti tẹnumọ́ wípé òun kò lè ṣe irúfẹ́ àṣìṣe bẹ́ẹ̀ mọ́. Wike ṣàlàyé wípé àwọn kò sọ nípa ẹgbẹ́ òṣèlú, gbogbo wọn ti pinnu àti ṣiṣẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, kò sí ọ̀rọ̀ lórí ìyẹn mọ́, ṣùgbọ́n lórí ti ìpínlẹ̀ Rivers àwọn á pinnu, àwọn kò ní ṣe àṣìṣe mọ́, àwọn ti ṣetán àti ṣe àtúnṣe. Lẹ́yìn èyí ni ó bu ẹnu àtẹ́ lu Fubara lórí bí ó ṣe kọ̀ àti mú ìlérí rẹ̀ ṣẹ níbi ìpàdé àlàáfíà pẹ̀lú ààrẹ. Ó ní lẹ́ni tí kò lè jókòó pẹ̀lú àwọn alága ìjọba ìbílẹ̀ council láti jíròrò tàbí àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀, irú adarí wo ni ó jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àwọn olùgbé ìpele Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ìpínlẹ̀ Ondo ti ṣàlàyé ìrírí wọn lọ́wọ́ àwọn afurasí adàlúrú tí wọ́n wá ṣe ìkọlù ní ọdún tuntun kù ọ̀la. Ìròyìn jábọ̀ wípé àwọn afurasí adàlúrú ṣe ìkọlù sí abúlé tí iṣẹ́ oko wọ́pọ̀ sí jùlọ láàrin aago 10 alẹ́ bí wọ́n ti dáná sun àgọ́ ọlọ́pàá. Gbogbo òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lákòókò náà ni wọ́n sá àsálà fún ẹ̀mí wọn bí àwọn adàlúrú ṣe ń yìnbọn sókè lákọlákọ tí èyí dá ìfòyà sílẹ̀ láàrin ìlú. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní àwọn adàlúrú tí wọ́n fẹ́ẹ̀ tó 20 ni wọ́n ya wọ ìlú láago 10 alẹ́ bí àwọn olùgbé ṣe ń gbáradì àti lọ ilé ìjọsìn fún ìsìn wọnú ọdún tuntun crossover service. Olùgbé kan tí ó pe ara rẹ̀ ní Kúnlé ṣe ẹ̀sùn wípé ààfin ọba ni àwọn adàlúrú yìí gbà lérò àti ṣe ìkọlù sí kí wọ́n sì jí ọba gbé, ṣùgbọ́n wọ́n rí ọba dóòlà bí àwọn agbébọn ò ṣe ríbi dé ààfin. Ó ní àwọn dúpẹ́ wípé àwọn agbófinró kápá ìṣòro. Kọmíṣánná ọlọ́pàá Adébọ̀wálé Lawal fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí kankan ò bá ìṣẹ̀lẹ̀ lọ. Èyí ti wá mú kí gómìnà ìpínlẹ̀ Lucky Ayédatiwa pe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn agbófinró kí wọ́n bẹ̀rẹ̀ ìpàráàrò káàkiri gbogbo ìlú àti inú igbó bí ó ti ní ètò ààbò ti di ojúṣe oníwákàtí 24 24-hour responsibility pàápàá jùlọ lásìkò ayẹyẹ. Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn Joint Task Force àti Àmọ̀tẹ́kùn Rangers ti wà lẹ́nu ìpàráàrò káàkiri gbogbo ìpínlẹ̀ àti inú igbó kí àwọn adàlúrú má bàa rí ààyè àti ṣọṣẹ́ níbikíbi. Alága kánsù àwọn lọ́balọ́ba
ìpínlẹ̀ Ondo àti ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ Ọba Ajíbádé Ògúnoyè ti wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn ará Ìpilẹ̀ lórí ìkọlù. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Sam Adéwálé ni ọlọ́wọ̀ ti ṣe àpèjúwe ìkọlù yìí ní ìbànújẹ́ tí kò ṣe ìtẹ́wọ́gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch. Àwọn ọ̀dọ́ tí wọ́n dìhámọ́ra ogun tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú ni a gbọ́ wípé wọ́n ya wọ ilé ìtura kan ní Oraze, ìjọba ìbílẹ̀ Obio-Akpor, ìpínlẹ̀ Rivers, wọ́n sì bá ìfọ̀rọ̀wánilẹ́nuwò live interview tí iléeṣẹ́ amóhùnmáwòrán Arise ń ṣe lọ́wọ́ jẹ́. Àwọn jàǹdùkú tí wọ́n mú agbóhùnsáfẹ́fẹ́ live broadcast yìí wá sópin lójijì tún jí kámẹ́rà àti àwọn ohun èlò mìíràn tí wọ́n ń lò ní ilé-iṣẹ́ lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ òṣìṣẹ́ Arise TV ń ṣe live interview lọ́wọ́ pẹ̀lú kọmíṣánná àná fún ìgbanisíṣẹ́, ìpèsè iṣẹ́ àti ìrónilágbára Dr. Lilonu Iwebubasa ní ilé ìtura kan kí àwọn jàǹdùkú yìí tó ya wọ ọgbà ilé ìtura. Wọ́n ní Iwebubasa tí ó farahàn lórí ètò ìròyìn ń sọ̀rọ̀ lórí ipò òṣèlú ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí ó ń sọ kò lọ pẹ̀lú ipò mínísítà ìlú Àbújá Nyesom Wike. Ní ẹnìkan tí ó wà ní ilé ìtura yìí fi ké sí àwọn jàǹdùkú. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe ẹ̀sùn wípé láàrin aago 9 kọjá ìṣẹ́jú 15 9:15 p.m. ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ó ní orí ni ó kó kọmíṣánná àti kámẹ́rámán yọ tí wọ́n fi ríbi mórí bọ́ pẹ̀lú bí àwọn jàǹdùkú tí wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ṣe lòdì sí Wike ṣe já wọ inú yàrá tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ó ní pẹ̀lú èdè abínibí Ikwere ni wọ́n fi ń pariwo wípé àwọn kò ní fi ààyè gba irúfẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò báyìí ní ilẹ̀ wọn. Bí wọ́n ti jálẹ̀kùn wọlé ni wọ́n fi ojú wá kọmíṣánná àti òṣìṣẹ́ Arise TV kiri. Bákan náà ni àwọn òṣìṣẹ́ ilé ìtura náà ń sá àsálà fún ẹ̀mí wọn. Wọ́n padà rí kọmíṣánná níbi ó ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n fi fòpin sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn. Akọ̀ròyìn kan láti ilé-iṣẹ́ Andy Omano tí òun náà ríbi mórí bọ́ kúrò níbi ìṣẹ̀lẹ̀ padà ríbi kàn sí àgọ́ ọlọ́pàá. DPO pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ dé sí ilé ìtura tí wọ́n fi ríbi mú kọmíṣánná àti akọ̀ròyìn lọ àgọ́ wọn fún àkọọ́lẹ̀ statement. Nígbà tí ó ń ṣàlàyé, akọ̀ròyìn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Promise ní nígbà tí àwọn jàǹdùkú yìí gan ni àwọn ọlọ́pàá ni wọ́n fi ẹsẹ̀ fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àfihàn ti jẹ jáde wípé ìpinnu dẹ́rẹ́bà abẹ̀ṣẹ́kù-bí-òjò Anthony Joshua Adéníyì Mobọ́lájí Káyọ̀dé ni ó kó Joshua yọ lọ́wọ́ ìjàmbá tí ó dẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì légbodò. Agbẹjọ́rò dẹ́rẹ́bà Ọlálékan Abíọ́dún ni ó ṣe àfihàn yìí ní Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn níbi ìgbẹ́jọ́ lórí Káyọ̀dé tí ó wáyé lánàá ní ilé-ẹjọ́ Ṣàgámù, níbi tí ó ti sẹ́ lórí gbogbo ẹ̀sùn tí wọ́n kà sílẹ̀ fún un. Abíọ́dún sọ fún ilé-ẹjọ́ wípé oníbàárà rẹ̀ ti bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ohun tí ó ṣẹlẹ̀, ṣèèṣì ni. Ó ní òun kò tíì ní ààyè tí ó tó láti fi bá a sọ̀rọ̀, ṣùgbọ́n ó ní ìjánu ọkọ̀ ló daṣẹ́ sílẹ̀. Agbẹjọ́rò yìí ṣàlàyé wípé ìpínlẹ̀ Èkó ni ìrìnàjò ti bẹ̀rẹ̀. Iwájú ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà ni Joshua kọ́kọ́ jókòó sí kí dẹ́rẹ́bà tó ní kí ó lọ jókòó sẹ́yìn nítorí gíga rẹ̀ ń dí dẹ́rẹ́bà lójú àti rí jígí wo ẹ̀yìn. Èyí ló mú ọ̀kan lára ọ̀rẹ́ Joshua wá jókòó síwájú kí ìjàmbá yìí tó ṣekú pa Shina Gami àti Lateef Ayọ̀délé. Adájọ́ gba ìyọ̀ǹda dẹ́rẹ́bà ní mílíọ̀nù 5 náírà kí ó tó sún ìgbẹ́jọ́ mìíràn sí 20 oṣù kìíní, ṣùgbọ́n lẹ́yìn ọgbà ilé-ẹjọ́ ni ìyàwó àti ọmọkùnrin dẹ́rẹ́bà ti sọ̀rọ̀. Ọmọ rẹ̀ Ìfẹ́olúwa Adéníyì ní inú mọ̀lẹ́bí kò dùn sí ìjàmbá yìí, kí wọ́n foríjì wọ́n lórí ikú àwọn méjèèjì tí wọ́n di olóògbé. Ó ní bàbá òun kì í ṣe oníwàkuwà, bẹ́ẹ̀ ni kì í sá eré àsápajúdé. Ìjánu ọkọ̀ ló daṣẹ́ sílẹ̀ bí ó ti gbìyànjú àti yí ọwọ́ kúrò níwájú ọkọ̀ àjàgbé tí wọ́n wà kalẹ̀ ni ó lọ forí sọ. Ọdún kẹta rèé tí ó ti ń wa Joshua. Dẹ́rẹ́bà gidi ni. Ọmọ dẹ́rẹ́bà tẹ̀síwájú wípé pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó ni ó ti lọ gbé Joshua pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó fẹ́
fẹ́ẹ́ gbé e lọ ilé mọ̀lẹ́bí wọn ní Ṣàgámù. Ìṣẹ́jú díẹ̀ ló kù kí wọ́n dé ibi wọ́n ń lọ ní ìjàm̀bá yìí wáyé. Ìbá ṣe wípé wọn kò wa ọkọ̀ àjàgbékalẹ̀ ni, ó ṣeé ṣe kí ìjàm̀bá yìí má wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹbí olóògbé òṣèré ilẹ̀ Nàìjíríà Orwell Adémọ́lá ti kéde ètò ìsìnkú lẹ́yìn tí ó di olóògbé ní ọjọ́ 27 oṣù Kejìlá ọdún 2025 pẹ̀lú ìkọlù àìsàn ọkàn heart attack ní ilé rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akẹgbẹ́ rẹ̀ Rotimi Salami ṣe àfihàn lórí ẹ̀rọ ayélujára, ìsìn onígbàgbọ́ yóò wáyé ní ọjọ́ 8 oṣù Kínní kí candlelight tó tẹ̀lé. Ọjọ́ 9 oṣù Kínní ni òṣèrébìnrin yìí yóò wọ káà ilẹ̀ sùn ní ìtẹ́ òkú Àtàn, Yábà, ìpínlẹ̀ Èkó. Àwọn tí wọ́n bá fẹ́ bá wọn kópa ni wọ́n ní kí wọ́n wọ aṣọ funfun, pàápàá jùlọ ṣẹ́ẹ̀tì funfun àti ṣòkòtò aláwọ̀ búlúù ní ọjọ́ ìsìnkú. Wọ́n pe àkíyèsí wípé Ọjọ́bọ̀ ni wọ́n ṣe àgbékalẹ̀ customized t-shirt níbi ayẹyẹ kí wọ́n lè rí wọ̀ wá fún ìsìnkú ní ọjọ́ Ẹtì. Ikú òṣèré ẹni ọdún 49 49 yìí dá ìbànújẹ́ ńlá sílẹ̀, pàápàá jùlọ láàrin agbo àwọn òṣèré àti akẹgbẹ́ rẹ̀. Lára àwọn tí ó kọ́kọ́ fi ìbánikẹ́dùn wọn hàn láti rí Dàmọ́lá Látúnjí, Mr Latin, Fathia Williams, Bídèmí Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.